ṣé ẹgbẹ́ yẹn ni ẹgbẹ́ mẹ́numọ́ ṣé ẹgbẹ́ yẹn tẹ́ ẹ bá ti wọbẹ̀ wọ́n máa ní kẹ́ rí nǹkan tó dáa kẹ́ rí nǹkan tí ò dáa láwùjọ kẹ́ má lè sọ̀rọ̀ ṣé ẹgbẹ́ yẹn pa yín lẹ́nu mọ́ ni màmá Ọlọ́run tí àkùrọ̀ yín ti lómi nínú tẹ́lẹ̀ kójò tó rọ̀ sí èèyàn dáadáa la wàá mọ̀ yín sí. tó màmá Esther Ajayi ọ̀rọ̀ kọ̀ yín báyìí o Yinka TNT ó ti kọ́ yín out o gbogbo ọmọ Nàìjíríà ni wọ́n kọ́ yín out yìí o torí abiyamọ lára àwọn abiyamọ tòótọ́ àwọn abiyamọ tó dáa àwọn abiyamọ rere tí kì í ṣe abiyagbá la mọ̀ yín sí o Yorùbá dẹ̀ sọ̀rọ̀ kan wọ́n ní ẹni tó ń pè ẹ́ kò tí ì dákẹ́ ó ní òun gbọ́ àgbọ̀ ya òun ní ọ̀rọ̀ Nàìjíríà yìí o pẹ̀lú àwọn ìjọba àwọn aláṣẹ wa ní orílẹ̀-èdè yìí o àwọn ọmọ wa tó ń bẹ ní àkàtà àwọn afẹ̀míṣòfò nínú igbó nínú òtútù ẹ wo màmá Esther Ajayi kí ló dé tẹ́ ẹ dákẹ́ kí ló dé tẹ́ ẹ dákẹ́ ẹ wo ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá gbọ́ pàǹbàbàrì ọ̀rọ̀ lẹ́nu Yinka TNT tó sọ sí ìyá Esther Ajayi gbogbo ojú tajọ́ ń wo fídíò yìí gbogbo etí tajọ́ ń gbọ́ fídíò yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àwa náà ká pariwo síta ní comment section ẹ jẹ́ kó òun wá ṣọ̀kan gbogbo ẹ̀yin abiyamọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó òun wá ṣọ̀kan kí àwọn ìjọba kí wọ́n gbọ́ ohùn wa one voice ẹ jẹ́ ká máa kọ́mẹ́ǹtì sí ẹ mú àwọn ọmọ wa padà wá bring our children back ẹ ní ṣòfò ọmọ o ẹ ní ṣòfò ọmọ ẹ ṣé yóò dára fún wa ó yá lókè lọ́hùn. Only Jesus TV. ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Yinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣé dáadáa ni mo bá yín bí náà ò bá tán lórí ẹ̀jẹ̀ ń tọ́ lè kan a máa pa àwọn abiyamọ náà ní kó máa bá wa dá sọ̀rọ̀ yìí títí àwọn ọmọ wa máa fi jáde ẹ rí pé mi kúkú sọ̀rọ̀ àwọn àgbàlagbà bẹ̀tíjọ́ táwọn ọmọ yẹn bá ti jáde ìjọ́ náà ni ọkàn mi máa mọ ìsinmi mo dẹ̀ rò pé ìjọ́ náà ló yẹ kí gbogbo abiyamọ ayé tí ọmọ bá gba òbò ẹ̀ jáde ìjọ́ náà ló yẹ kí ọkàn wọn mọ ìsinmi màámi Esther Ajayi ìyá lálùbáríkà ìyá dáadáa ìyá onínúure ìyá tí ò ní fojú sunkún ọmọ láyé mo wọ́n dà pé kí ló dé tẹ́ ẹ̀ bá wa dá sọ̀rọ̀ ọ̀lẹ̀ yìí ibi ilẹ̀ wà tẹ́lẹ̀ gbogbo àwọn èèyàn tẹ́ ṣàánú fún tẹ́ ṣoore fún bí wọn ò lè gbàgbé yín alálùbáríkà ìyá dáadáa ni yín bóyá tẹ́yìn bá gbàgbé àìmọye nǹkan tẹ́ ti ṣe níbí ní dáadáa kẹ́ tó padà sí Nàìjíríà nígbà tẹ́ wà ní Nàìjíríà níbi tí bàbá Kanran wà nísìn kò lè gbàgbé àánú yín Fádèyí Olórúgan ẹlẹ́dàá a máa súre fún yín ọkùnrin kan nìbàdàn tó lójú ń dùn tí ẹ rántí ẹ máa wà lára àwọn tó rán lọ sí India over 10 million lẹ́gbẹ́lẹ̀ ọmọ kékeré ọkùnrin tó ń kiri ọsàn tó ń kọrin Kọ́pẹ́ Àlàbí ẹ adopt ọmọ yẹn yìí màlẹ́ rán lọ sí school tí bá ní kí n máa ka gbogbo ọmọ kékeré ni o nǹkan tó tún mú mi wá pé yìí tọrọ yín ṣe yà mí lẹ́nu lélẹ̀ tí bá ní kí n kà ní méjì mẹ́ta mẹ́rin ó ní àwọn èèyàn tó ti tara yín ṣe dáadáa láyé àwọn Nollywood ńgbà kan látàrí bí ẹ ṣe dáa tó wọ́n kóra wọn sínú mọ́tò wọ́n wá fi yín ṣe matron tí ẹ bá da wọn ò mà ní ṣe bẹ́ẹ̀ màmá kí ló dé tẹ́ tí bá wa dá sọ̀rọ̀ ọ̀lẹ̀ yìí nítorí pé ṣé kì í ṣe wípé ẹgbẹ́ tètè ṣẹ̀ṣẹ̀ lọ join nítorí wípé mo rí pé ẹ ti ń pín pálí Indomie APC nínú church yín ṣé ẹgbẹ́ mẹ́nu mọ́ ni mi ì sọ pé kẹ́ ẹ má join ẹgbẹ́ màmá kò eléyìí it has nothing to do with any political whatever but ẹ mọ̀ páwọn ló wà ń bẹ̀ ní sí ni gbogbo ẹ ṣe ń gbóná ṣé ẹgbẹ́ yẹn ni ẹgbẹ́ mẹ́numọ́ ṣé ẹgbẹ́ yẹn tẹ́ ẹ bá ti wọbẹ̀ wọ́n máa ní kẹ́ rí nǹkan tó dáa kẹ́ rí nǹkan tí ò dáa láwùjọ kẹ́ má lè sọ̀rọ̀ ṣé ẹgbẹ́ yẹn pa yín lẹ́nu mọ́ ni màmá Ọlọ́run tí àkùrọ̀ yín ti lómi nínú tẹ́lẹ̀ kójò tó rọ̀ sí èèyàn dáadáa la wàá mọ̀ yín sí tó jẹ́ pé tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀ láwùjọ màmá a mọ̀ pé má ti tọ́ sókè ẹ má ti fojú gbẹ má ti sọ̀rọ̀ ṣé kìí ṣe pé ẹgbẹ́ tẹ́ ẹ lọ́wọ́ ti mọ ẹnu yín mọ́ torí ngbà tí mo ti rí torí ẹgbẹ́ tẹ́ ẹ lọ́wọ́ yìí ṣé kìí ṣe pé ẹgbẹ́ yẹn ti fẹ́ gba ọ̀jà abiyamọ lọ́wọ́ yín torí wípé ẹgbẹ́ ò ní pé kẹ́ má sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí màmá tó bá já ìgbà kan màmá Àjàyí ìgbà kan ni ẹ máa ti gbé àwọn crew sínú mọ́tò ẹ máa ti ní kí wọ́n wá àwọn pípù yẹn lọ ẹ máa ti fojú débẹ̀ ẹ máa ti ránṣẹ́ ayọ̀ sáwọn tí wọ́n gbé ọmọ wọn ẹ ti fojú débẹ̀ tó bá jẹ́ pé màmá Àjàyí ayé àtijọ́ táwa mọ̀ ní o
bóyá ká sọ pé ayé ìgbà màmá Àjàyí ìgbà yẹn ká eléyìí ò ń ṣe ìyá Àjàyí o màmá kí ló ṣẹlẹ̀ tẹ́ ì tí ì dìde àìtí gbọ́ nǹkan kan àti gbọ́rọ̀ abiyamọ èyí tí ò tiẹ̀ burú tó yìí gan àìmọye èèyàn tí Ọlọ́run ti tọ òpasẹ̀ yìí sọdọ lóríire ọmọ ọlọ́sàn àwọn tó lọ sí India àwọn ọmọ tí aláìní bàbá àwọn ọmọ aláìníyà àwọn èwe rèé kí ló dé màmá kí ló dé tẹ́ ẹ̀ tiẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tírú yìí ó wà reassuring ọ̀rọ̀ tírú yìí àwọn ìjọba máa mọ̀ pé iná ti jó dórí kókó mi ìgbúdọ̀ sọ pé ẹ jẹ dòdò nítorí pé kò sí dòdò kankan téèyàn kọ́kọ́ fẹ́ fún yín tẹ̀yin ò ní lè sọ dòdò tí kì wá ń ṣe pé àbí ẹgbẹ́ yẹn ti mu ẹgbẹ́ ìmùlẹ̀ ẹgbẹ́ mẹ́nu mọ́ ni torí ńgbà tẹ́ ti join ẹgbẹ́ yìí ìgbà yẹn ló ti dàbẹ́ ni pé àgbúrò yín mọ́ fún àwọn nǹkan ribiribi tẹ́ ẹ máa ń ṣe láwùjọ kí ló ń ṣẹlẹ̀ màmá ẹ bá wa dá sọ̀rọ̀ yìí Ọlọ́run ò ní bọ́ṣọ yìí lára yín ayé ò ní tapo sáàlà yín ẹgbẹ́kẹ́gbẹ́ ò ní tapo sáàlà yín ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí màmá ẹ bá wa ṣèṣe abiyamọ tẹ́ ti máa ń ṣe tẹ́lẹ̀ ibi abiyamọ ìyá èwe nìyí ẹ má sọ ọjà nù ọjà tẹ́ fi ń pa àwọn ọmọ yìí wà níbi tí wọ́n wà wọ́n ti ṣe children's day ti kọjá màmá ẹ bá wa fẹnu sí ẹ bá wa dá sí ẹ bá wa kígbe abiyamọ ẹ bá wa dá sí ọkùnrin Shina Pella òun ló sì lọ síbẹ̀ àti ìrí àwọn abiyamọ màmá ẹ ní àwọn crew tó máa ń lọ síbẹ̀ mi ní dandan ní kẹlọ bọ́ ẹ bá wa dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn ẹ bá wa dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn báwọn èèyàn ṣe ń call ìjọba out ẹ̀yin náà wà significant láwùjọ èèyàn dáadáa ni àwa ti mọ̀ yín láti bí aṣọ yìí yóò fàyàrí epo òbú àlá yín rí ẹ má jẹ́ kí nǹkan kan jẹ́ képo ta sálà yín àwọn èèyàn ń retí kẹ́ sọ̀rọ̀ àwọn pastors wòlíì àwọn tó kù ẹyọ kọ̀ọ̀kan ó máa kárí láwọn tí mo bá wọ̀n kan wà significant ó máa kárí iná ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni tó gbódó mì ara òrókò ara òrẹ́ ẹdìyẹ bà lókù báyìí ó dìgbà tí àwọn ọmọ yìí bá jáde kí ọkàn mi tó mọ ìsinmi àti ọkàn àwọn èèyàn abiyamọ báyìí tí n bá ti mọ̀ ìyá olúborí kàkà aṣọ ijó ẹ má sùn wọra mo sì ń bọ̀ lọ́dọ̀ yín ẹ bá wa dá sọ̀rọ̀ yìí mo ń rí yín tẹ̀ ń ṣe tap lórí TikTok ẹ bá wa dá sọ̀rọ̀ yìí ìyá màmá Àjàyí ikú ò ní jọmọ pa lọ́wọ́ yín ọ̀pá ọlá ò ní ṣẹ́mọ yín lẹ́sẹ̀ ayé ò ní tepo sáàlà yín o ẹgbẹ́kẹ́gbẹ́ ò ní pa yín lẹ́nu mọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ káàárọ̀.